àfáwà àgbà Aridunnu Ọlọ́run ló ṣe ayé yín bó ṣe ṣe yìí kò sí ní tó sọ yín di bẹ́ẹ̀ ṣe wà yìí jù gbìyànjú lọ. mi kú kẹsìrún. mi ò lọ bẹ̀ yẹn ọ̀dọ̀ ṣéwù wa àtọ̀ntọ́wì ni mo fẹ́ lọ. àtọ̀ntọ́wì sọ pé lábúdà lílmẹ́rì ì à ń yẹ̀sẹ̀ á wáyé jíjẹ́ ìdá. lábúdà lílmẹ́rì ì. má wo inú ìwé mi nǹkan fún ẹ. à ń yẹ̀sẹ̀ á wáyé jíjẹ́ ìdá. wàyẹ̀ bùzúlà lìjúhùdà fi nailili ulama dada. ويبسون الجود في نيل العلماء دادا ويبسون الجود في نيل العلماء دادا. Mahara rẹ lè mọ̀ ṣe gẹ́gẹ́ bí o ṣe mọ̀ ni man kana lam yas'a kó tún fatahu sharafun. Man kana lam yas'a kóòtù fàdàwù sẹ́rọ̀fún mọ̀ọ́ kánà lámúyẹ̀sẹ̀ ṣẹ́wà Aridunnu ìgbìyànjú tẹ ní àìtíjú ló gbé yín débi tẹ dé yìí tọ́lọ́run bá fẹ́ kẹ́ èèyàn Ọlọ́run kì í kẹ́ òmùgọ̀. Ọlọ́run kì í kẹ́ òmùgọ̀ oore máa ń gbọ́dọ̀ òmùgọ̀ kọjá ni torí pé ọba ọlọ́gbọ́n lọ́lọ́run ọjọ́ kìíní àná tí Sheikh Aridunnu tí wọ́n bẹ̀rẹ̀ gbọ́ àdúrà mi láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àfáà la wà nígbà yẹn o tó já sí bí à ń tijú o a lè ṣe bẹ́ẹ̀ a lè depo sára a lè wọnú gbó ká lọ máa já ewé lábúdà lílímẹ́rì yìí. budalili maria yesi awa yejite ida. Sheikh Abdul Qadir kì í ṣe gbogbo àwa tá a wà níkàlẹ̀ yìí nínú wa dùn sí yín mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ o kì í ṣe gbogbo wa nínú wa dùn ṣe mọ reason ó pọ̀ nínú àwa tá a jẹ́ àfà kódà níbi tẹ́ ti kéwú ẹlòmíì gbà tipátipá ni o ó ti dirí pé ó ti di àdánwò àfi kó ń gbà fún yín àwa àfà lọ́kàn wa le jù àfà yìí ó dẹ̀ dákẹ́ ẹnu ẹ. la buda ní maria. ẹ rọ ọmọ yín. yẹsi wáyé jíjẹ ìdá. Sheikh Abdul Qadir ìgbìyànjú tẹ ní. àfà wa yìí àfà Yusuf olóòtú wọ́n kọ orin gbìyànjú ni àìkí ń ṣe olórin kò jẹ́ kí n ha sórí. lábúdà lílimari. ṣẹ́rí ọlọ́run tó ṣẹ̀dá táyé òun náà ló ṣẹ̀dá kẹ́hìndé. yẹsẹ̀ àwọn èjì tẹ̀ ìdá. ọ̀pọ̀lọpọ̀ wa kì í ṣe pé a lè ṣẹ́jú tá a fà ń ṣe lọ o ṣùgbọ́n à ń tijú bàbá Sheikh Ismail à ń tijú ìtìjú ló sọ wá di bá a ṣe dì í ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa lórí ìjókòó yìí agbọ́n débi pé a tún gbọ̀n nǹkan mi ṣùgbọ́n àwa fúnra wa à ń pa mòrá yẹn à ń pa mọ́ra wa lára ìgbà tá a fa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí tá a fa sóríire ń di ẹ̀ lẹ́lòmíà á ṣẹ̀ṣẹ̀ mọ wá rò pé kóun náà wá lọ gbégbá ẹ̀ tó o bá lọ gbégbá ẹ̀ nísìnyí àní kó mọ̀ gbégbá ẹ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ́hun fi rán òun ni àfa Abdul Qadir ìwọ náà máa gbà yìí ṣùgbọ́n àsábìkú náà sábìkú ó yẹ kó o ti gbégbá ẹ̀ tipẹ́ àfa àti di role model ọlọ́run ò kì í fi ọjọ́ orí pin ọ̀kan nù ní ọlọ́run sọ nínú alukur'an ọlọ́run ní inna sa'ata atiyatun akadu ukhfiya litujza kullu nafsin bima tas'a. inna sa'ata
àsìkò oníkálukú kò ní kọjá ẹ o ṣé Abdul Qadir àsìkò yín lẹ́ ń lò yìí o ẹ wojú mi àsìkò yín lẹ́ ń lò yìí o àwa yọ́nú sí lánàá kówó tó dé a tún yọ́nú sí lónìí bọ́lọ̀ ń ṣe ṣe yín yìí kí lẹ wí kí lé tó dé ẹ ṣeun èèyàn gbọ́dọ̀ kú ẹnu owó tó bá dẹ̀ kọ́kọ́ rí láyé ẹ mọ bó ṣe fẹ́ lò ṣé Abdul Qadir ẹ ní determination ọjọ́ tẹ tu owó umurajọ èmi àti yín wá jókòó báyìí ẹ wá sọ fún mi pé bàbá dókítà kò mà tí ì sí mọ́tò kò mà tí ì sílé kò mà tí ì sílẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ń sọ yẹn mo wá ń sọ fún yín pé tẹ́ ẹ bá dé umura ẹ má ṣe kí ni ẹ má lọ ọmọ ya fọ́tò ń bẹ o ṣé o mọ̀ pé wọn náà lọ ya fọ́tò ní umura o lò ṣe balance. àmọ́ níbi ìtúfilẹ̀ hayati ṣé ìhùnmú kọ́ dẹrù. èyí tó yẹ kó o dé umura kó o ṣàdúrà ọ̀rọ̀ gbésí ayé rẹ kó o bá lọ́hùn sọ̀rọ̀ kó o dẹ̀ la ojú ẹ èèyàn kì í ṣeré ní umura. wà á máa ń kọ́ dìbò náà. ṣé Abdul Qadir. pé ìtàn jẹ̀mí ilé òǹfàgọ́ di Naija. ilé bọ́lọ̀ ń kọ́ fún yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. fẹ́ni tó bá lójú inú torí pé ẹ ṣeré. àmọ́ ilé ìtúfilẹ̀ hayati. ẹ ti kúrò nínú ẹni tí ó ń sáré mọ́ ẹ ti ń fò. ṣé ìhùnmú kọ́ dẹrù. ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dìde láti wọn sáré ni. wà á máa ń kọ́ dìbò náà. pé ìtàn jẹ̀mí ilé òǹfàgọ́ di Naija. èmi ò kí ń ṣorí wàásù ẹ máa farabalẹ̀ fún mi ni èmi ò kí ń ṣàwọn òjìbára o. ilé tẹ kọ́ yìí Ọlọ́run ti kún yín Ọlọ́run kó wá wọlá iṣẹ́ eré tí alájà wa Afsọ tí wọ́n ṣe Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ òró ṣùkùṣùkù dá wáyé. àmín. ẹ lè ṣàmì ní jama. àmín. ọlá anabuwa Muhammad. sallallahu alaihi wasallam. ọlá alukurani Karim. àmín. àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ àṣọpẹ́ lọ́dọ̀ rẹ̀ ìláyà láwùrà ṣáwa náà ló ṣe yìí fún tán. àdúpẹ́ lọ́dọ̀ Sheikh Aridunnu. àṣọpẹ́ lọ́dọ̀ rẹ̀ ìláyà láwùrà ṣáwa náà ló ṣe yìí fún. àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ àṣọpẹ́ lọ́dọ̀ rẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ gáúsù àṣọpẹ́ lọ́dọ̀ rẹ̀ ìláyà láwùrà ṣáwa náà ló ṣe yìí fún tán. àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ gáúsù rẹ̀ sọ́pọ́tì. àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ìláyà láwùrà ṣáwa náà ló ṣe yìí fún tán. àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ Olúwa àṣọpẹ́ lọ́dọ̀ rẹ̀ ìláyà láwùrà ṣáwa náà ló ṣe yìí fún. àdúpẹ́ lọ́dọ̀ rẹ̀ àṣọpẹ́ lọ́dọ̀ rẹ̀ ìláyà láwùrà ṣáwa náà ló ṣe yìí fún tán.